Surely 1,000 naira. I'm finishing. 1 bottled water. Cube of sugar. Be 7. Àti iyọ̀ dídì. Àbí normal salt. Àwọn tá bá wà lóyìnbó. Tá bá lè get iyọ̀ dídì. Ẹ lè jẹ́ ká ra normal salt. Ká ṣá kàn mọ̀ pé ara iyọ̀ yẹn. It should not be the type of salt you have at home. It should be this type of salt you went to buy. So we are $1 náà ni àwọn tá wà nílùú tó ń ná $1. Kó ṣá ti jẹ́ 1 kó jẹ́ not. A máa mú white thread bá. A máa fi di owó yẹn. Wàá fi di débi pé owó yẹn ò ní hàn bọ́ta. Tó bá ti sọ tó ti jù, wàá jù sínú omi yẹn. Wàá fi sugar sí. Wàá fi iyọ̀ sí. Iyọ̀ yẹn, sugar yẹn, méjèèjì tí mo ní kó cube ni o. Méjèèjì ni kó fi sí. Iyọ̀ yẹn like 2 spoons or a spoon. Wàá wá gbé síta lálẹ́. Ṣùgbọ́n kó ti ṣe lè ní wàá gbé síta lálẹ́. Tí ìrì bá ti sẹ̀ sí, tó ti mọ̀ pé ìrì bá ti sẹ̀ gbé wọlé. Ọ̀rọ̀ a máa tá sínú omi ìwẹ̀. Yorùbá ní ibi tí iyọ̀ bá wà ló máa ń ṣomi sí. Ibi tí sugar bá wà lèyàn máa ń wọ̀tọ̀ lọ. Torí ibi tó bá wà, ire, owó, ìgbéga, àánú, ìlọsíwájú á máa wọ́tọ̀ ẹ̀yìn. Sórí owó yẹn, á wá máa sórí sugar yẹn àti kíní yẹn, ó máa fa energy tó wà lára owó yẹn. Tó bá ti ń ta sínú omi yẹn, Ọlọ́run ò ní broke. Ọpẹ́ yẹn broke, Ọlọ́run ò ní broke. Wàá rí owó yẹn wàá fi ṣe nǹkan gidi. Wàá ṣe nǹkan gidi Ọlọ́run pẹ̀lú owó yẹn. Wàá dẹ̀ rí pé wàá dẹ̀ gbégbá ọpẹ́. Trust me, wàá gbégbá ọpẹ́. Iṣẹ́ yìí ó confirm pa. Ọlọ́run ló tún confirm ju iṣẹ́ yìí lọ.